أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àmọ́ dúpẹ́ fún Ọlọ́run ọba tó lànà tó lónìí, ọba aláwòrọ̀bí tó tún fún wa láǹfààní lọ́jọ́ tòní, ọba mi tó ní ká tún padà ká tún balẹ̀ sójú iléeṣẹ́ radio Sport FM kárẹ́fẹ́ 1.9 èyí tó ní kémi inú àwa tó tún kà kún pé ká tún jọ gbóhùn ara wa lóòrọ̀ tòní. Gbogbo ìgbà tí n bá sì ń gorí ètò mo máa ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ọgbọ́n kọ́ oògùn kọ́, mímọ̀ ṣe kọ́, àti pé mímọ̀ àdúrà ṣe kọ́, mímọ̀ àdúrà gbà kọ́. Àánú Ọlọ́run lórí tèmi, àánú Ọlọ́run lórí ẹ̀yin tẹ̀ náfààní tẹ̀ gbọ́ mi dédé àsìkò yìí ńlá fi tún jọ ń gbọ́ra wa dédé àsìkò tá a wà yìí. Mo wá fi gbólóhùn tọ́lọ́wọ́n ọba mi nífẹ̀ẹ́ sí láyé ń bí àtijọ́ ìgbìdàlù kìyà ọmọ tá a máa fi kíra wa wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Mo mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo àwa mùsùlùmí ní ìran yòówù tá a bá jẹ́, a lè pọ́ ọmọ Yorùbá nìkan, yálà ó jẹ́ kòtòkòlí, yálà ó jẹ́ Haúsá, yálà ó jẹ́ ẹni tó gbọ́ Faransé, yálà ó jẹ́ Ṣàmbá, ó jẹ́ Sàbàrùmọ̀. Nígbà tá a bá ti gbọ́rú gbólóhùn tá a fi sálámọ̀ síra wa yìí, mo mọ̀ pé gbogbo pátápátá iná láti dáhùn sálámọ̀ yìí padà. Ẹ wá rí nǹkan tá a bá wá tẹ wá sọ wípé èdè tí mò ń sọ lẹ́nu yìí àwọn ọmọ Yorùbá èdè wa ni, ṣùgbọ́n ó yẹ ká mọ̀ dájú wípé ọ̀pọ̀ èèyàn náà ní ń bẹ tó jẹ́ pé wọ́n gbọ́ èdè wa yìí tá à ń sọ ṣùgbọ́n tí wọn kì í ṣe ọmọ Yorùbá. Ó ṣeé ṣe kájọ jẹ́ mùsùlùmí kan náà, Haúsá tó gbọ́ Yorùbá pọ̀ rẹpẹtẹ, kòtòkòlí tí wọ́n rè ṣiṣẹ́ Nàìjíríà tí wọ́n gbọ́ Yorùbá wọ́n pọ̀ rẹpẹtẹ. Àbáwọn Ṣàmbá la fẹ́ sọ ni, tó bá tún wá tí jẹ́ sàwọn Sábàrùmọ̀ mélòó lákàánú èèyàn Adépèlé tí wọ́n gbédè tá à ń sọ yìí. Lèmi ṣe ń pé mùsùlùmí ìsìláàmù tá a gbé dání yìí ọ̀kan ṣoṣo báyìí tí ò yàtọ̀ ni, ètí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó sì jẹ́ ká mọ̀ pé níwọ̀n ìgbà tẹ́yìn bá ń jẹ́ mùsùlùmí tèmi náà sì ń jẹ́ mùsùlùmí, ọmọ ìyá kan náà ń jọ ní gbogbo wa. Nígbà tí a ti wá fi eléyìí tá a ti fi kíra wa ní òwúrọ̀ yìí, tí a ti sálámọ̀ tá a kí wa wípé àtúkàbọ̀ sójúlẹ̀ṣẹ̀ radio Sport FM kọ̀rọ̀fẹ́ 1.9. Èmi náà nọmọ yín àbúrò yín àyànfẹ́ yín Alhaji Muhammadu Sọ́ọ̀lẹ̀ Eletiọfẹ international ambassador, ọba bíi Ọlọ́run ò sí. Mo kí wa o pé àtúkàbọ̀ kí la tún fẹ́ mú wá lọ́jọ́ tòní. Ramadan lẹ́ẹ̀kejì màrè agbátàná àdúpẹ́ fọlọ́run, àwa tá a jọ ń sọ̀rọ̀ yìí la jọ ń dúpẹ́ o, torí pé gbogbo ìgbà tẹ́mi bá ń sọ̀rọ̀ ọpẹ́ dúdú mi ń lè sọ kí n sọ kanlẹ̀, torí àsìkò tẹ́mi bá ń sọ pé èmi ń dúpẹ́ fọlọ́run ó ṣeé ṣe kó jẹ́ pé èyí tẹ́ ń gbọ́ mi lásìkò yìí nínú ilé, ohun tí mẹ́mí tí mo fi ń dúpẹ́ òun ó lè má bẹ́yìn lára mu lásìkò náà, tẹ́ máa wò ó pé ẹjọ́ rẹ̀ kọ̀, ẹnu rẹ̀ ọmọ ọdún ọmọ dúpẹ́ òkúkú mọ ohun tó ń kun àwa níbi tá a wà yìí. Ṣùgbọ́n èyí yòówù tó bá mi bá ní kí a ti máa bára wa lásìkò yìí, ẹ má jà á tanra wa, a lè ṣe nǹkan kan nínú ayé tá a wà yìí, kò sí nǹkan kan tí ó kàn wá nínú ayé tá a ń lò yìí tí yóò yọ ká dúpẹ́ fọlọ́wọ́n ọba sílẹ̀ níwọ̀n ìgbà tá a bá ń bẹ lóòkè ìpẹ́. Ìwọ táìsàn kọlù lánàá tó wá wò pé ọpẹ́ ò lè mi fẹ́ wá dú ọmọ tí ì kú ò yá a dúpẹ́ pé níwọ̀n ìgbà táìsàn kọlù ẹ̀ tó sì ń bẹ láàyè tó ń bẹ láàyè ó ṣeé ṣe kó gbádùn. Ìwọ tí wọ́n mú lọ àtìmọ́lé tí wọ́n mú lọ ẹ̀wọ̀n lánàá tó wá ń gbọ́ ètò yìí nínú prison látìmọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí
tó wá ń pé ọpẹ́ ò ló tọ́ sí ẹ àwọn jọjọ sàárè lánàá ni ẹ̀wọ̀n lòun ti wá sínú tòun ọpẹ́ ò lòun fẹ́ máa wá mọ́ dúpẹ́ ẹ̀wọ̀n máa ló wá ó ti gbàgbé pé ọba tó tì ọ́ mọ́bẹ̀ ó mọ ohun tó rí bóyá ó fẹ́ kéwu kò rí kọjá lórí rẹ ni ọba ní ó sì padà wàá tù ọ́ lẹ̀ ó yá mọ́ dúpẹ́ fọlọ́run ọba àbí wọ́n tó wo ṣùṣù pé lẹ́nu àná sásìkò tá a wà yìí lòun ti wá dẹni tó sákò ń lù ú torí gbèsè torí pé ò lérò pé ní tó ọjà ń gbèsè ó lè wàá ká ọ mọ́lé ńgbà tó délé tó wá ká ọ mọ́lé ńlá àwọn ará àdúgbò àtàwọn ọmọ rẹ̀ sọ fún ọ pé mọ̀mọ́ àbí bàbá ẹ dákun ẹ má wálé o lágbájá báyìí ti wálé o ó sì kó àwọn ọlọ́pàá sẹ́yìn ó sì rí pé gbèsè yìí kì í ṣe ohun tó o lè san agbára rẹ ò gbé lásìkò yìí ìwọ tó gbà rẹ̀ tó o jẹ sàárè lánàá ló bá wọ pé ń bọ̀ lọ fẹ́ gbà ó wá tì nú lòmẹ̀ yìí ó bọ́ nu Ghana àbò bọ́ sínú Benin ó bá nu pápá bòrà ó ṣeéṣe kó máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.sportfmtg tó bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ní pé gbèsè ló lé mi kó ń lù ẹ wá ní máa dúpẹ́ máa dúpẹ́ fọlọ́run tó bá jẹ́ pípa tí wọ́n dé lọ́wọ́ bà ọ́ tí wọ́n lọ gbé ọ sátìmọ́lé ńkọ́ kí ló fẹ́ sọ fọlọ́run ọba rẹ̀ àbí nínú àwọn tó bá mi ti pè sọ́dọ̀ àjọgbà rẹ̀ àbá àjọ jẹ́sàárẹ̀ lánàá àwọn ò máa ṣínú lórílẹ̀ ayé yìí ọba àbí pè wọ́n sọ́dọ̀ tọ́lọ́mọ wá sí gàgà fún wọn pé àwọn tẹ́ẹ̀jọ wà tẹ́ẹ̀jọ jẹ́sàárẹ̀ tí wọ́n ti kẹ́ jẹ́sàárẹ̀ tí wọ́n ń ṣètò lórí rédíò tínú yín dùn tí wọ́n náà sì ń gbọ́ lásìkò náà wọ́n máa tún ti bẹ̀rẹ̀ ètò wọ́n sì ní ẹ máa dúpẹ́ ó wá wọra rẹ̀ sùnsùnsù pé irú ọpẹ́ òun lòun fẹ́ dú òun tó jẹ́ pé ẹ̀jẹ̀ kó wọ́n ṣínú kẹ́ ẹ tó pè wọ́n sọ́dọ̀ kẹ́ ẹ tó ní kó wọ́n máa bọ̀ lọ́dọ̀ ọ̀wọ́ ọlọ́wọ́n ọba ẹ wá ní kó wọ́n dúpẹ́ wọn ò lè dúpẹ́ kan ó tètè yá dúpẹ́ tó bá ń bẹ́nu sa òkú lọ́wọ́lọ́wọ́ báyìí kó mọ̀ dájú ṣáká wípé tó bá jẹ́ pé ọba mi ò bá pa ọ́ lásìkò tó pa òun tó jẹ́ pé ó bẹ́ta ló di dìgbòlugi ló di wèrè tó wá di pé ọ̀tún sá òsì ń sá odò níyẹ̀yẹ́ káàkiri gbogbo òlú ó wá jára rẹ̀ sí hòhò ó wá dẹni tó fi ń ṣẹ̀sìn ikú tó wá sọ pé ò fẹ́ kú látara ẹ̀ sí ìyó padà wá kú kí ló fẹ́ kó máa sọ fáwọn ọmọ rẹ̀ kí ló fẹ́ kó máa sọ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ ó yá máa dúpẹ́ ìpọ́lọ́wọ́n ọba mi bó ti ká ọkọ̀ ńlẹ̀ ìyẹn tẹ bá ń bẹ́nu sa òkú tẹ bá ń gbọ́ mi lásìkò yìí nù ni mo ṣe ń pé kò sádánwò kan tó bá mi ó fi kàn mí inú ayé tá a wà yìí tí ẹnu wa yìí tí ó wàá kọ ọpẹ́ ipò wọn ò ní dúpẹ́ ẹ má jẹ́ ká ya abaramu rẹ̀ jẹ gbogbo ohun tó bá mi bá gbé kàn wá ẹ dákun mo rọ̀ wá ẹ jájọ dúpẹ́ fọlọ́wọ́n ọba mi mò ń bọ̀ wọn ìdè tẹ́ ẹ bá ti jí gbogbo àwọn tó bá yẹ kẹ́ ẹ jí ẹ bá ń jí wọn ẹ máa bá mi kálọ ẹ dìde ó ń pé ẹ dìde Eletiọfẹ pé ẹ dìde o ẹni tó jí ẹjẹ ni tó sùn ẹnì kan wàá gbàládá bójú yóò jí màmá rẹ bójú yóò jí bàbá rẹ ẹ̀gbọ́n jí àbúrò rẹ kẹjẹ gbómi ilé náà tọ́ra máa là lẹ́yìn ìfẹ́ jẹ àbíbá àtùbà mi tọpẹ́ kò jẹ́ ń gbéṣù léná torí yàn làwọn afẹ́jẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ porokípokí lẹ́yìn ìkúlẹ̀ mú mi náà ẹ gbà pé odò ló ń gúnyan ìyẹn ní pé ẹ dìde ó ń pé ẹ dìde Eletiọfẹ ń pé ẹ dìde Akanni ń pé ẹ dìde Sport FM ń pé ẹ dìde o ẹni tó jí ẹjẹ́ ni tó sùn ẹni kan wá gbàládá ẹ dìde ẹni tó jí ẹjẹ́ ni tó sùn ẹni kan wá gbàládá. Sport FM. Dìde lágànjọ́ òru kò sí bẹ́ẹ̀ wá. Dìde lágànjọ́ òru kò sí bẹ́ẹ̀ wá. Ẹni tó fẹ́ déèyàn láyé kì í fòru sùn. Wàá kírun wàá gbàwẹ̀ wàá tún ṣàdúrà. Onígbèrò kó bàjẹ́ fọ́mọlàkejì. Oníjàlé onílé fìgbó tiẹ̀ lẹ́yìn. Dìde lágànjọ́ òru kò
sì bẹ́ẹ̀ lúwa. Dìde lọ́gànjọ́ òru kò sì bẹ́ẹ̀ lúwa. Dìde lọ́gànjọ́ òru kò sì bẹ́ẹ̀ lúwa. Má fi gbogbo òru sùn mọ́ o. Dìde Olúwa. Ọ̀rẹ́ mi má fi gbogbo òru sùn mọ́ o. Dìde Olúwa. Ẹni ń wáre o kí n forí sùn bójú wákàtí kan dáhùn ojú. Má fi gbogbo òru sùn mọ́ o. Dìde Olúwa. Sùn mọ́ o. Ẹni ń wáre o kí n forí sùn bójú wákàtí kan dáhùn ojú. Má fi gbogbo òru sùn mọ́ o. Dìde Olúwa. Ẹni ń wáre o kí n forí sùn bójú wákàtí kan dáhùn ojú. Má fi gbogbo òru sùn mọ́ o. Dìde Olúwa. Ẹni ń wáre o kí n forí sùn bójú wákàtí kan dáhùn ojú. Ẹ̀yin àfonítẹ̀sùbà mo tọrọ àyè kí n tó wọlé. Ẹ̀yin bàbá oníṣúfì lójú ọ̀nà kábẹ́ lọ́hùn. Ẹ̀yin lẹ́lágbó ọ̀rọ̀ tó kàn ẹ dákun ẹ bá ń lọ́wọ́ sí i. Ẹ̀kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má ṣe jẹ́ kó yí mi lọ́wọ́. Kò mí lè látọ̀ lọ́hùn wí kì í ṣeré jọmọ́ dúkà àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́hun. Ẹni fẹ́ bá tiẹ̀ jẹ́ ó sùn lóru tiwa ni wọ́n fẹ́ fòrùn ṣe. Má fi gbogbo òru sùn mọ́ o. Dìde Olúwa. Dìde ẹni ń wáre o kí n forí sùn bójú wákàtí kan dáhùn ojú. Látòrí ambassador o Akanni Eletiọfẹ lókè ló máa lọ Eletiọfẹ kò ṣáàmì ṣẹwárí rédíò tàwa yìí gangan Sport FM ewé láàyìn kò ní rú wẹ́wẹ́ iléeṣẹ́ yín mo ní kò ní í jóná lọ́la baraka makao lágín lókè lẹ́ ó máa lọ àní kẹsàmì Sport FM mo ní ẹ ti dára bá tápá ẹnìkan kan ò lè ká nínú gbogbo rédíò tó ń bẹ ní Togo Sport FM òun ní kẹ́ ẹ máa gbọ́. ojúlẹ̀ṣẹ̀ radio Sport FM gàrà on sport 91.9 náà ni àtúwà ní òwúrọ̀ tòní. Ǹjẹ́ kí ni ọ̀rọ̀ yànjú tí òwúrọ̀ tòní kó tó ti pé a máa wá gbàmí ètò lọ? Àkọlé ọ̀rọ̀ yànjú tá a sọ láàárọ̀ yìí iná ni ìbínú. Ìbínú ni àkọlé ọ̀rọ̀ yànjú wa lóòrọ̀ tòní. Ẹ dákun mo rọ̀ wá gbogbo àwọn tó bá jẹ́ pé a máa ń bínú lábìsódì àbí tá a bá rí nǹkan kékeré báyìí á ti faraya á ti fàbínú yọ á ti bẹ̀rẹ̀ sí máa bínú. Mo bẹ̀ yín mo rọ̀ wá nínú nǹkan tí a gbà tá a gbọ́ tí wọ́n sì jẹ́ ó yé wa iná wípé gbogbo ẹni tí ó bá jẹ́ oníbínú tí máa ń sábà bínú tí máa ń bínú gbogbo ìgbà tí máa ń bínú sí nǹkan tí àwọn èèyàn bá ṣe wọ́n jẹ́ ká mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kò yẹ kó ṣiṣẹ́ rárá. Ó nídìí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Ìdí náà ni wípé ẹni bá ń bínú lábìsódì tó ń bínú lábìwọra ó ṣeé ṣe kó fojú ọwọ́ ṣiṣẹ́ kó sì fẹ̀yìn ọwọ́ kó fi dànù. Ìdí nù tó fi ń sọ pé ẹni bá lè bínú lábìsódì kó má wulẹ̀ ṣiṣẹ́ mọ́ kó tiẹ̀ má wulẹ̀ ṣe nǹkan kan nínú iṣẹ́. Mo wá rọ̀ wá mo bẹ̀ wá gbogbo àwa tó jẹ́ pé ìbínú ìmọ̀ ń ru lóòkun àyà wa a máa ń bínú lábìsódì. Nínú àwọn àìsàn tó wà lóde lónìí òun náà ni àìsàn kídìní ìyún jẹjẹrẹ ọkàn tó sì jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹni tí bá ń bínú lábìsódì yóò ṣeé ṣe fúnrú ẹni bẹ́ẹ̀ láti máa kọ̀wé sírú àìsàn yìí.
ó dé ní. ẹlẹ́ẹ̀kejì ẹni bá bínú lábì sódì àìsàn ẹ̀jẹ̀ ríru ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ máa kọ̀wé sírú àìsàn yìí. ọlọ́run má rọ̀ wá lápá má rọ̀ wá lẹ́sẹ̀. kì í ṣe gbogbo ẹni tí ó ń bínú nìkan ni rọpárọsẹ̀ bá, ṣùgbọ́n ìbínú póríṣiríṣi. àwọn kan ń bẹ wọ́n bínú wọ́n sọ̀rọ̀ jáde ohun tí ń bẹ́nu wọn, wọ́n sọ̀rọ̀ kàṣàkàṣàkàṣàkàṣà gbogbo ohun tí ń bẹ́nu wọn wọ́n á sọ jáde, tí wọ́n bá sì sọ báyìí ara wọn ó sì rọ̀wọ̀. àwọn kan sì ń bẹ ìbínú tiwọn wọn ò ní sọ ohun tí ó wà lọ́ọ̀kan àyà wọn. ẹ kò rí pé ojú wọn tutù, ẹ máa wá pé lágbájá yìí bínú, ẹ máa pé lágbájá yìí sọ̀rọ̀, nǹkan sì ń ṣe lábẹ́ aṣọ. wọn a máa bínú sínú. ọ̀pọ̀rú wọn làwọn àìsàn wọ̀nyí lè kọlù. tábà wá wò pé kì í sì ń sọ̀rọ̀ o, jẹ́jẹ́ rẹ̀ ní mò ń lọ o, kì í sì ń bẹ́ẹ̀ nìkan já o. ẹni kálukú àmọ̀nù ara wa. àkọlé ìkìlọ̀ wa lóòrọ̀ yìí òun náà ni ìbínú. ìwọ tó o bá jẹ́ oníbínú, mo bẹ̀ ọ́, mo rọ̀ ọ́, dákun lásìkò tó bá ń bínú máa pera rẹ padà wípé ìbínú ò ní nǹkan kan tí ó ṣe fún ọ tó kọjá pé ó fẹ́ bà ọ́ láyé jẹ́ ni, ó fẹ́ bayé rẹ jẹ́ ni, ó fẹ́ gbẹ̀mí rẹ láì tó ọjọ́, ó fẹ́ sọ ẹ̀dá láìsàn ni. tó bá wá torí pé ẹnìkan ṣe ọ̀ tó wá ń bínú lábì sódì, ẹni tó ṣe ẹ̀ tó ń torí ẹ̀ bínú òun máa ṣayé lọ. ìwà dẹni tó ní àìsàn ọgbẹ́ ọkàn, ìwà dẹni tó rọ lápá rọ lẹ́sẹ̀, àbí kò ní ẹ̀jẹ̀ ríru kó wá di pé ó kúkú òjijì. ẹni tó wá ń torí ẹ̀ bínú òun sì máa ṣayé lọ. àbẹ́ni tó ń torí ẹ̀ bínú tí ó mọ̀ pé òun torí tòun bínú pàápàá, tí ó sì mọ nǹkan kan, ìwọ sì ń torí ẹ̀ bínú, wo yẹ àìsàn tí ó wọlé sí ọ lára. èyí tá a fi ń ṣe ra lọ́pọ̀ nú ayé o. ìbínú kò ní àǹfààní kan tí ó ṣe fún wa tó kọjá wípé ó fẹ́ bani láyé jẹ lọ. ǹjẹ́ eléyìí ni ọ̀rọ̀ ìṣítí àti ìkìlọ̀ wa ní òwúrọ̀ yìí. ẹ ṣé, ẹ máa bá wa kà lọ. ìmísí ọlọ́run la fi bẹ̀rẹ̀. A'udhu billahi minash shaitani rajim. la fi bẹ̀rẹ̀ o. A'udhu billahi minash shaitani rajim. àdìhùkà. Rabbil ibani, Rabbil ibani. ìlẹ́kà. Kulumuradi, Kulumuradi. tàhálámù. Mafi fuwadi, Mafi fuwadi. fàkìdí. Ajaturabi, Ajaturabi. oṣù tá ń sọ ló mọ̀ wọlé wẹ́rẹ́. oṣù tá ń sọ ló mọ̀ wọlé. kúrin káàbọ̀ àti jẹ́ràn ẹ̀. oṣù tá ń sọ ló mọ̀ wọlé. oṣù abiyì tọ́lá ṣe fún wa. oṣù tá ń sọ ló mọ̀ wọlé. aṣerúdọmọ ramadana ń bọ̀. oṣù tá ń sọ ló mọ̀ wọlé. tálákà olówó a ó dọ̀kan o. oṣù tá ń sọ ló mọ̀ wọlé. èmi tiẹ̀ kápá ramadana. oṣù tá ń sọ ló mọ̀ wọlé wẹ́rẹ́. Ramadana oṣù ọlọ́lá wá kí ẹ káàbọ̀ ó tún dé ẹrú ẹlẹ́ṣẹ̀ sánìràn kó wá. wá foríjì lọ́dọ̀ ọlọ́lọ́sùn táǹkì gbé kéréré fáyé. mọ́ríyá bàbíkà ó tún dé. Ramadana oṣù ọlọ́lá wá kí ẹ káàbọ̀ ó tún dé ẹrú ẹlẹ́ṣẹ̀ sánìràn kó wá. wá foríjì lọ́dọ̀ ọlọ́lọ́sùn táǹkì gbé kéréré fáyé. mọ́ríyá bàbíkà ó tún dé. Ramadana oṣù ọlọ́lá. Ramadana oṣù ọlọ́lá wá kí ẹ káàbọ̀ ó tún dé ẹrú ẹlẹ́ṣẹ̀ sánìràn kó wá. wá foríjì lọ́dọ̀ ọlọ́lá. wá foríjì lọ́dọ̀ ọlọ́lá. bẹ́ẹ̀ ni oṣù tí à ń sọ náà láti wà nínú ẹ̀ yìí, oṣù náà láti wà nínú ẹ̀ tá ti kó sínú ẹ̀ tá ti ń gbà lọ yìí. kọ́lọ́wọ́n bá láàánú kó ka èmi àti ẹni tí ó gba Ramadan yìí já. mo fi àsìkò yìí mo fi ṣe àdúrà fún èèyàn wa kan
inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ Ọlọ́run ọba láti wá ọ̀dọ̀ rẹ̀ náà la ó sì padà sí. Nínú àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbádùn ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 101.9 ṣùgbọ́n àwọn ò sí nílùú Togo ń bí wọn ò sí nílùú Lomé ń bí wọ́n máa ń gbọ́ wa lórí àwọn wẹ́bsáìtì wa àwọn náà sì máa ń gbìyànjú sáwọn ètò tá à ń ṣe yìí. Wọ́n ń bẹ ní ìlú Canada náà ni wọ́n wà. Nígbà tí a ti jẹ sààrì lánàá tí a ti wà nú àwẹ̀ náà ni ìpè dún lọ́dọ̀ mi ní àyín pé Ọlọ́run pè wọ́n sọ́dọ̀ wọ́n jáde láyé. Bàbá wa yìí sì ní ọdún tí Mẹ́kà tá a lọ kẹ́yìn yìí náà ni wọ́n kó láti Canada wọ́n wà ìlú Togo yìí náà ni wọ́n sì gbà lọ sí ìlú Mẹ́kà ní ọdún tí ó kọjá yìí. Eléyìí tó jẹ́ pé Mẹ́kà wọn ò tí ì nábúrò Ọlọ́run tó wá fẹ́ gbẹ̀mí bàbá yìí ó tún wá gba ẹ̀mí wọn inú oṣù Ramadan. Ọlọ́run dákun bá wa ṣàforíjì fún wọn bá wa pàṣìṣe wọn rẹ́ bá wa tọ́nà mọ́lẹ̀ sórí kábàárẹ̀ wọn. Torí pé gbogbo àwọn tí bá ń ṣe dáadáa báyìí bó ṣe wà lù òyìnbó tó wọn ò fẹ̀sì ṣeré. Ọlọ́run dákun bá wa gba àbọ̀ wọn. Ǹjẹ́ àfilẹ́ yìí àfi kí bàbá wa tí Ọlọ́run ọba tó pè sọ́dọ̀ ní ìlú Canada. Ǹjẹ́ ní báyìí ẹ jẹ́ kí a tún tẹ̀síwájú. Oṣù yìí tó fún àná ti kọjá fáwọn tó ṣàná àwa tá ń ṣe ní ẹjẹ́ àrọ̀ra ọ̀la tá ò mọ̀ ṣòun ló ga jù ẹjẹ́ àṣẹ rere nítorí ọ̀la. ìfẹ́ ọmọ aráyé kò má ṣe kún pẹ̀lẹ́pẹ̀lẹ́ dùn àbáyé ń fẹ́ wa afẹ́fẹ́ ṣáà nífẹ̀ẹ́ ọmọ Ádámọ̀ kò sí fẹ́ tó tayọ ìfẹ́ Ọlọ́run ya. àná ti kọjá fáwọn tó ṣàná àwa tá ń ṣe ní ẹjẹ́ àrọ̀ra ọ̀la tá ò mọ̀ ṣòun ló ga jù ẹjẹ́ àṣẹ rere nítorí ọ̀la. rédíò àkọ́kọ́ fún gbogbo ẹbí o ẹ máa gbọ́ ọjà tabako lówó kò lẹ́lẹ́gbẹ́ o ṣebí ẹ ti mọ̀ gbogbo ayé ló ti gbọ́ rédíò àkọ́kọ́ fún gbogbo ẹbí o kájọ gbọ́ èmi ò lè dàgbọ́ o èmi ò lè dàgbọ́ o kájọ gbọ́. Sport FM. rédíò àkọ́kọ́ fún gbogbo ẹbí. Bẹ́ẹ̀ ni ojúlé ṣe Radio Sport FM 101.9 ni a wà yìí. Ẹ jẹ́ ká sáré ṣe kìíní yìí pàápàá ní òwúrọ̀ yìí abala wákàtí 5 náà ni a wà yìí torí àwọn bàbá wa ti wà pẹ̀lú wa tí wọ́n fẹ́ bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ó sì yẹ kí a fún wọn ní àsìkò tí ó pọ̀ láàrin bí ìṣẹ́jú bíntí báyìí ta ni Ọlọ́run ọba kà lémi níwọ tí àjọ sálámù síra láàárọ̀ yìí ní abala wákàtí 5 lójúlé ṣe Radio Sport FM 101.9 ẹ kú wa lórí 9203603197242626 et 92 03 6031 Sport FM. Allô? Aleykum. Wa aleykum salaam wa rahmatullahi ẹ̀rọ àkùrẹ́ ìkọ́bọ̀lá sí pé wá. Ajá Mọ̀súrátù láti gbẹ̀lẹ́ kọ́mẹ̀ ni o. Ìyá mi Ajá Mọ̀súrá láti gbẹ̀lẹ́ kọ́mẹ̀ tó bisimilayi ẹ sálámọ̀ sáwọn méjì ká ṣe pápápá. Mo jí gbogbo ará gbẹ̀lẹ́ kọ́mẹ̀ pé kẹ́dìdé kámúsárì jẹ́ o. Àti gbogbo ọmọ Ọ̀yọ́ pátá tí wọ́n ń bẹ nílùú Tógò yìí pé ẹ dìde ẹ mú sáàrì jẹ́ o. Tó ẹ ṣeun ìyá mi Ajá Mọ̀súrá láti gbẹ̀lẹ́ kọ́mẹ̀ gbogbo wọn ti gbọ́ o. Salamu alaikum. Hello, salamu alaikum. Wa alaikum salaam àkùrẹ́ ìkọ́bọ̀lá sí pé wá. Mudashiru láti Sangera. Mudashiru láti Sangera tó bisimilayi. Jí bàbá mi àfà láti ìlú Àchítọ́ pé kí wọ́n dìde kí wọ́n mú sáré jẹ. Mo wí kí ẹ̀gbọ́n mi Aminu láti àìdógọ́ mi pé kí wọ́n dìde kí wọ́n mú sáré jẹ o. Ẹ̀mí ẹ̀ ṣàpọ̀ bí wọn. Àmì o ẹ ṣe wa aleykum salaam tó lọ́wọ́ kàtú tó èyí tẹ́ pé wá ní ojú òpó wa ti ṣí kalẹ̀ fún yín báyìí ká ṣe kìnnìún pápá 9203603197242626 Sport FM. Hello Sport FM àti òun ti kò ní ojú òpó 9203603197242626 Sport FM. Hello wọ́n ti kò lójú òpó ẹ̀já ṣe pápápá
torí tí ẹ bá wojú aago wa ẹ rí pé aago òun ti ń rebi àná níjú bí ìṣẹ́jú méjì àbí mẹ́ta tí a fi lọ sí ọ̀dọ̀ àwọn àfáà wa báyìí. Hello Sport FM. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhaji Eletiọfẹ bàbá Ọlátúndé ọmọ ọlọ́gbọ́n. Ambassador Ghana, Ambassador Togo, Ambassador Nigeria. Allahu Akbar. Gozo mama. Mawiro bubu. Ami. Mawiro mi ano gbe siegbe, mi aba gbe mawiro do ba yi ko. Mi ano gbe siegbe. Let me ku ya buja te ko ma wo. Bo wu mi agba na yi ano kafuye. Mi le kuku ne jomi. Bi ya le ma do ko na ma metode, ma fo ma metode ya. Ama me pie gbe parce que ga me ya pa le ke ya wa sinami. Aha, Nuruddin. Itu Uruguni Asmanu. Uruguni Asman. Itu Ma doro se ya, ma no se ya lu. No se do fun ke ngbo. Ni aba wa si fo olagba trova ke. Yo izade. So akigoro zozo mama, ona ni Astrid tí wọ́n pè wá ta ni ó jẹ́ mọ́ gíríbì ní òwúrọ̀ yìí inú àwọn olóríire tí wọ́n pè wá lábala wákàtí márùn tí a wà yìí pè wá lórí 92036031 97242626. Hello Sport FM. Hello. Wọ́n ti kó ní ojú òpó zóhùn náà ní bá wa ṣe bó ti ń ṣe òun ẹ̀mọ́ ìṣèbínú 92036031 náà ní ojú òpó wá ní òkè lọ́hùn. Hello Sport FM. Hello àwọn ń gbọ́ yín kẹ́tẹ́kẹ́tẹ́ ń bí wọ́n ti kó ní ojú òpó tó ẹ kú bí ìṣẹ́jú kan àbọ̀ sí méjì bí ojú ọ̀nà yìí ti wá fún tó àwọn olóríire tí àjọ kíra wa lábala wákàtí márùn-ún ní òwúrọ̀ tòní 97242626 97242626 97 24 26 26 àti 92 03 60 31 náà ni ojú òpó èyí tí a fi sálámọ̀ ní abala wákàtí márùn-ún ní òwúrọ̀ ti tòní nìkan bẹ̀ẹ́ ojú òpó. Hello salamu alaikum. Hello ojú òpó àbò ní ṣe báwọn rèzó ni àwa ń gbọ́ yín bẹ́ẹ̀ bá ti tẹ̀ àwa ń gbọ́ yín kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ń bí. Hello salamu alaikum. wọ́n ti tún kò ní ojú òpó wọ́n kọlura wọn èèyàn kọlura wọn pọ̀ lójú òpó ṣe ká dádúró ń bì náà nítorí àsìkò òun ó ti ń rebi àná a sì fẹ́ lọ sí agbami wáàsí ní òwúrọ̀ yìí ọ̀dà láàrin kadìjú kalajú a máa fi àsìkò yìí a máa fi sáré ṣe ìkéde fún gbogbo wa wípé wọ́n ní kí a máa sọ fún wa wípé tí ó bá di ní ọjọ́ kẹrìnlélógún ọjọ́ Sunday ọjọ́ kẹrìnlélógún a ní àǹfààní láti pàdé àwọn àléfà wa Abdulgani Ayégbàmí Àbùtó ní àdógọ́mẹ̀ ní ilé màmá wa Amiratul Mumin Alhaja Amdalat Ìbàgbà nídàgọ́ 3 níbi tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fún wa èyí tí wọ́n pe àkọlé wáàsí wọn ní ìròyìn àlùjánnà èyí tí ìjọ Zumratul Mumin ti ìlú Tógò tí wọ́n gbé kalẹ̀ fún wa gbogbo àpáta jẹ́ ká gbìyànjú kí a fi àsìkò yìí sọ́kàn ọjọ́ Sunday tó ń bọ̀ yìí ní aago 3 ọ̀sán ní on the 24 ọjọ́ kẹrìnlélógún náà ni yóò wáyé on the 24 ọjọ́ kẹrìnlélógún ni yóò wáyé ní aago 3 ọ̀sán àkọlé wáàsí wọn ni ìròyìn àlùjánnà àwọn àfáwà àléfàwà Abdulgani Ayégbàmí Àbùtó náà ni wọ́n ṣe wáàsí fún wa bákan náà ìjọ Nasrul Fati ìtàmọ̀ sí ìjọ Nasfat wọ́n ní kí a máa fi àsìkò yìí sọ fún wa wípé wáàsí ìta gbangba yóò wáyé ní ọjọ́ 17 ìyẹn on the 17 17 náà ni yóò wáyé níbi tí wọ́n ti máa sọ nípa pàtàkì ẹ̀rọ ayélujára wa tí a mọ̀ sí importance of social media èyí tí àwọn àfáwà Kudus Adékìlúmọ̀ láti ìlú Àjàṣẹ́ tí wọ́n bá wa ṣe eléyìí yóò wáyé ní Frojaden níbi tí Jonasfat tó tún máa ń gbé wá sí kalẹ̀ jẹ́ kí a gbìyànjú kí a wà bẹ́ẹ̀ ní ọjọ́ náà bákan náà láti máa fàṣìkò yìí sọ fún yín pé wáàsí yóò wáyé ní àdìdógọ́mẹ̀ ní Sàgbàdo lọ́hùn-ún ní ọ̀dọ̀ bàbá wa Sheikh Abdulhamid Yusuf Al-Hiwowi ní on the 31
ọjọ́ kọkànlélọ́gbọ̀n inú oṣù tí a wà yìí ní àdúgbò ní Sagbado ní Markaz Darul Ulum Arabiya Al-Islamiyya náà ni a ti náfàní láti gbọ́ eléyìí kí gbogbo wa kí a fi sí ọkàn. Ǹjẹ́ ẹ má gbàgbé pé ojúlé yáfàtì wọn ni kí ẹ wá ra àwọn Quran àti àwọn orin ní ọlọ́kọ̀ òjọ̀kan ní ọ̀dọ̀ tàwọn. Bákan náà ẹ sì má gbàgbé pé iléeṣẹ́ Foreign International wọn ni kí ẹ wá tún àwọn pọ̀tábù ṣe ní ọlọ́kọ̀ òjọ̀kan. Bákan náà iléeṣẹ́ Monshallah gbogbo tí ẹ fẹ́ ra pọ̀tábù láti máa fi gbọ́ àwọn ètò wa yálà lórí Facebook, lórí TikTok àbí lórí YouTube, àǹfààní bẹ fún yín láti kàn sí ojúlé Monshallah. Ǹjẹ́ ní báyìí lálẹ́ nígbà àkókò à ń bọ̀ lẹ́nu ìṣẹ́jú kan láti lọ sí àgbà ọmọ yìí wá sí inshallah. Wàlẹ́ ibi ń pa àwọn èèyàn wàlẹ́ ibi ń pa àwọn èèyàn àdé bí ń pa àwọn èèyàn débi pé mi ò ṣe mọ́ mo tiẹ̀ ti fẹ́ sọ. Kí la wá fẹ́ ṣe sọ̀rọ̀ ilé ìbáyìí tó wà nílẹ̀. wo wáàsí la gbé lọ. bẹ́ẹ̀ ni wáàsí la gbé dání à ń bá wọn sọ̀rọ̀ pé wọ́n á gbọ́ wáàsí wọ́n gbọ́rọ̀ lọ́wọ́ wọ́n ní ebi wọnú kọ̀rọ̀ mi ọ̀wọ̀. ọ̀rọ̀ rẹ̀ ṣe yé mi ní. ayélujára bá ṣe wáàsí fún wọn náà wọn ò gbọ́ àbí wọn ò jẹun. wọn ò lè gbọ́. bó la ṣe fẹ́ ṣe báyìí. ẹ fáwọn èèyàn ló ń jẹ o. ẹ fáwọn èèyàn ní jíjẹ. ebi ń pa àwọn èèyàn ọ̀rẹ́ mi. wàláì. alibi ń pa àwọn èèyàn. wàláì. wọn ò ti jẹ wọn ti sẹ́. bó la ṣe fẹ́ ṣe báyìí. àwọn tó tún ti sẹ́ lẹ́kọ̀ọ̀kan díẹ̀ ni ọjà wọlé nǹkan kọ̀ wọlé báwo la ti fẹ́ ṣe fún wọn. ọjà ṣe báyìí alájì ẹ̀dá ebi ń pa àwọn èèyàn nígboro. wáàsí làwọn àgbẹ̀ dání ta ni káwọn èèyàn wá gbọ́ wáàsí. wọ́n ní táwọn ò bá jẹ́ wọn ò lè gbọ́ wáàsí. wọn ò gbọ́ wáàsí o. tó bá wá rí